I give you butter. Yes, sir. Atania. Atania. I give you. I give you origami language. I give you Ari Ashago. Ọdún kí ló dé? Eléyìí máa ṣọdún mi. Ó yá nà. Olókòlè díẹ̀ díẹ̀. Pẹ̀kú pẹ̀kú. Ó yá nà. Ó yá nà. Ó yá. Ó yá nà. I give you some keyboard.
Ìgbàgbọ́ ló ń ṣojú ẹ̀mí wa o. Ìgbà ikọ̀ wá báyìí. Kò ní bàjẹ́ láre ilé tó bá lè lọ lára ọ̀wọ́ bá ṣàjọ. Àìjà olójú kọ̀ọ̀kan bá. Àìkú ti tó ti rọ́pò ṣá.
Ìjàpá
ti ń bá wa bọ̀ látẹ̀ títí lèmi. Àìdè wá sí ojúpẹ́ oore. Èèyàn tó bá mọnú rọ̀, ó ní dandan kọ́ mọ pẹ́lú. Ọlọ́run bá ṣe wọ́n, ó ní látọ́ dára sí. Wọ́n ní ní ayọ̀lá mákàlẹ̀ lélẹ̀ ọmọ pọ̀ náà àti ṣùọ́. Àìwọ́n ní lásán. Ibi ilé ọ̀hún lé, kò sí ní ẹwà ń bí méjèèjì, ẹ̀rù tó ọlọ́run bá o. Ṣùgbọ́n ibikíbi bá a bá wà, jẹ́jẹ́ ká ṣe jẹ́jẹ́. Orí bá a bá gbé pamọ́ ìwé ọlọ́pàá náà wọ̀ lọ́wọ́. Orí tẹ́ ọ̀ bá gbé pamọ́, òun ni yóò pamọ́ bá lọ́la o. Èyí náà fi lóbi, á fi lọ́pẹ̀. Ṣé o bá fọ́? Wọ́n ti ká gbé pamọ́ ọlọ́pàá náà hàn torí ọjọ́ iwájú ni. Ojú ẹni ìmọ̀lá àrígbó. Ojú ẹni ìmọ̀lá àríyànjú. Sọ̀rọ̀. Àìdè wá sí ìrọ̀ lórí. Gbogbo bàtà bá wá ní, ẹ̀yin la bá bí, ìfẹ́ ṣàkà ń gbogbo Wasiu ní ọjọ́ márùn-ún láti kékeré. Àìdè wá sí mi yóò dàgbà ọmọ mi lọ́wọ́. Ọlọ́wọ́ bá ṣe é, onímọ̀ lóore bí mo ṣe ń dúpẹ́. Ọ̀rọ̀ tí iná wà ní sẹ́lẹ̀ tó bá lè kò ní sọ́nà wọn wá. Ẹ ṣe jẹ́jẹ́ bí. Ibi ilé ọ̀hún lé. Ìwẹ̀ bá tójú ọlọ́pàá náà hàn mí máa ń pamọ́ lọ́la. Ojú ẹ ní ìmọ̀lá àrígbó. Ojú ẹ ní ìmọ̀lá àríyànjú. Owó ẹyẹ lórí ìlú Èkó. Ojú ẹ ní ìmọ̀lá àrígbó. Ojú ẹ ní ìmọ̀lá àríyànjú. Nàìjíríà láti ṣe everybody ló bá wa jọ. Nàìjíríà láti rẹ̀. Gbogbo Europe lọ́kùn ló bá wa jọ. Torí bá fara kọ mi kì í lọ sọ́jà lọ́la, òyìnbó ṣáìdá. Àlọ́ ojú ẹ ní ìmọ̀lá àrígbó. Ojú ẹ ní ìmọ̀lá àríyànjú. Láyé àtijọ́, èèyàn bá kàwé tó ń dín máa bọ̀ lé. Yóò tilẹ̀ wáyé wá lásìkò yìí. Máa bá ti kú ṣe é. Àìdè ọlọ́pàá ti ṣe é lára. Ibi ilé ọ̀hún ilé ọlọ́pàá náà á gbé dáadáa rí. Ṣùgbọ́n ẹ máa bá kékeré. Kòtókòtó. Ẹgbẹ́ kan máa ṣẹ́kù. Olú ayé fún ìgbà bàbá bí ọ̀gá orí. Eré ìbọn ọ̀gá. Eré ìbọn ọ̀gá.
Wow.
You look at the side. Happy birthday to you, sir. I'm gonna wait for your wedding. That means. We're going out here. I don't want anyone to make to have like. Oh my God! I want to be free. I want to be
ìlú London ṣáàlà wà yìí o. Ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ ìkúlẹ̀ wọlé. Iwájú lẹ́lẹ̀ àwọn máa ń bọ̀ òun ṣe òbí ìsàlẹ̀ báwọ́jú. British Air Commission ní Nàìjíríà wọ́n mọ̀ bá àbáwá sílùú lọ́wọ́ ní wọ́n lọ́wọ́lọ́wọ́. Èèyàn kan ṣọ́kì yìí ní sọ̀rọ̀ alábàbí. KWAM ọtí ilé Ayinde bàbá mi bàbá jẹ́. Mo bá ti mọ ọmọ Nàìjíríà nígbà kejì ẹ̀wẹ̀. Mo ti lọ́wọ́ òbí ti ìṣọ̀lá bí ìyọ̀ tí ọ̀pọ̀ ní ọ̀wọ̀. Kí tó wá jábọ̀ fáìlì àbẹ̀jọ. Orbit International sọ́ọ́bí orbit. Ojú mi kò sùn láéláé ojú ọ̀rẹ́ tí ẹ ó bá wọ́n lá ọ̀rọ̀ òun kan bí o. Ìwà àti Alexis ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí ìdàkùn yóò ní tì wọ́n lọ́lá ọlọ́run ọba àdúrà àwọn àti ìwà owó lé. Wọ́n lá lé owó lé, wọ́n lá lé òde owó lé. Ayọ̀ láti ṣe bá. Wọ́n lá lé tilé, wọ́n lá lé owó lé. Ìyọ́n lá lé owó lé, wọ́n lá lé owó lé. Àwọn ọmọ ọmọ láṣẹ ní káwé láyọ̀ ọmọ ọmọ ẹ̀ bá wà ìwò. Mi kì í sí òkè ní, àbọ̀ sí òkè ní.
Hello.